boss bí ẹ̀gbọ́n tó wí ó ní ẹnikẹ́ni tí ò bá dìbò Peter Obi ní ṣọ́ọ̀ṣì wọ́n á fẹ́ nà pa ó sì máa ń nà yín ẹ bá pè olórúkọ tó ń jẹ mọ́ ẹ̀gbọ́n mi yé no ẹjọ́ ṣé Peter Obi lè fẹ́lẹ̀ lówó ni ìfẹ́ Christianity ìfẹ́ ṣọ́ọ̀ṣì tó wà lára ẹ pọ̀ ìfẹ́ mọ́ṣáláṣí òsì lára tiwa táwọn àfáà wa wèrè yẹn tọ́ni kan bá dìbò àwọn ọ̀tá ọlọ́run tó ń dìbò Saudi wọ́n lọ ń gbé òfin Saudi tó kì í dìbò tó kọ́ ba làwọn ń jẹ ń bẹ̀ wọ́n lọ ń kó àwọn tíra tó ti kú tó mọ̀ pa politics wọ́n fi ń ṣe òfin lára lórí ń bí o àwọn ibi tó ní wọ́n kú débi iṣu wọ́n gbọ́ pé Nàìjíríà rí wọ́n bá ń ṣe lẹ́yìn. now ẹ bá gbé fídíò mi wá eléyìí tó alẹ́gbẹ̀ẹ́ mi eléyìí yá. Ẹ ṣe analyze wọ́n ẹ máa dìbò. Inú ẹgbẹ́ sí làákà yìí. Wọ́n sọ eléyìí o. Káàkó aláàjọ wọn Yorùbá nation. Àdéhùn Tinubu ṣe gbé àgbádùn nìyẹn. Ó fi Ìgbò sáwọn báwọn èèyàn sọ̀rọ̀. Àwọn fi Yorùbá tako èèyàn tiwa. Ọlọ́run máa ṣe o. Ó ṣe tó dojú àdúrà tiwa o. Tó fi ẹ̀rín wa sọ̀tà lẹ́nu. Wọ́n ti pẹ̀rẹ́sọ̀ tó ń sọ̀rọ̀ gbọ́ ẹ̀. Ìbẹ̀rẹ̀ wáyé ní ẹ̀jẹ̀ jíjẹ́ jẹ́ńkì. Mo máa wẹ́nu dìdìrìn. Òye pòfẹ́sọ̀. Jẹ́ńkì ìrẹ̀lẹ̀ ní àjẹ́ àyàn jẹ́ńkì. Mo ní dìdìrìn máa ilé ìkẹ́ ìwọ ni máa ní kí wọ́n á dìbò. Wèrè kan ní kò ní síbò. Mo sọ àwọn máa pààyàn wèrè máa bọ́ Nàìjíríà olófò. Wèrè wálé o. London wèrè wá o. Nàìjíríà kò ní síbò bẹ́ẹ̀ ní títí yẹn. Nígbà wèrè wálé o. Ọ̀hún ló ti ń jù kó ọmọ tó bá ẹ̀. Bọ́ ṣe bá tọ̀hún yẹn á pa àbí kí lóko ẹ̀ ọmọ tó bá wọn náà. Wọ́n á fèsì òfin bí. Olóògbádùn ni. Gbà tó níṣẹ́ lóyìnbó. Wà á níṣẹ́ àjọ sórí Facebook. Àìníṣẹ́ ni náà. Àìníṣẹ́ ni. Wàhálà àìníṣẹ́ ni. Màá ṣe program láàárọ̀ alẹ́ àárọ̀ alẹ́ àkàwé kó sí kí oníṣẹ́ ni. Rubbish. Now, ẹ bá ń gbé Yorùbá wá, ẹ máa gbọ́ pásọ̀ Yorùbá o. Ṣé wọn pásọ̀ yìí? Ẹ̀gbẹ́lẹ̀ kan ni ẹ dìbò fún yàn ni. Eré wa sọ àsọtẹ́lẹ̀. A ní ẹ̀kọ́ gbọ́ tẹ́lẹ̀ náà. Now, eléyìí. Ẹ̀kọ́ gbọ́ tí ẹ máa gbọ́ o. 2023 tí kálukú ti náwó sí àìmọye búfàánù tí ń gbówó wọlé ẹni bò ní wáyé ẹ má sọ bá ní ìsọjí gbangba ta ẹ má sọ bá ní wà. ìsọjí gbangba ni mò ń ṣe yìí ìsọjí gbangba ta orí fẹ́fẹ́ ni mò ń ṣe yìí àwọn kan kóra jọ wọn pásítọ̀ ni wọ́n di kóòtù wọ́n lọ síbi 40 wọ́n gbàdúrà kóòtù bá ní jẹ́ kí Tinubu débẹ̀ sí mo sọ fún ẹ last time pé kò lè débẹ̀. Ṣé ẹ ti gbọ́n tó wí? Program bàbá wa Kọ́lá Olótù. Bàbá Abdulhasi Kọ́lá Olótù ọlọ́njẹ́ arígbẹ́sà. Àwọn náà interview pastor yìí. Lórí ọ̀fẹ́ pé kò ní débẹ̀. Ó ti débẹ̀ o. Ṣé ríru yín? Ìdájọ́ tẹ máa gbà. Báàkà gbàgbù. Ẹ bá mú mi wá. Mo ń tó ní o. Ẹ fún mi. Àní kan ní títí bá débẹ̀ bọ́lọ̀ yìí sọ fóun. Ẹgbọ́ lẹ́nu. Ẹ má jẹ́ kí mi sọ. Ẹgbọ́ lẹ́nu. Bẹ́ẹ̀ ni màá jẹ́ pé kò sọ lọ́run, màá lọ máa sọ tuntun. Ìdí tí mo fi sọ fún nìyẹn, ajẹ́ pé Ọlọ́run rán mi. Nǹkan tí mo sọ bẹ́ẹ̀ nìyẹn o. Ajẹ́ pé Ọlọ́run rán mi iṣẹ́, màá púpọ̀ lọ máa dá ifá. Tó ṣe é sì, màá máa dípé ilé ẹ̀ màá máa ṣe bẹ́ẹ̀ nǹkan tí mo sọ ni. Màá padà sí nǹkan tó àwọn baba ńlá mi ṣe. Ṣé òkùnkùn ní ifá ni? Kí lẹ̀ tó kúrò.
pírẹsidẹ́ǹtì Nàìjíríà ayé kò sọ́lọ́ nìyẹn wọ́n lọ máa bọ̀gún wọ́n padà sínú ẹ̀sìn òkùnkùn yẹn ní ìbílẹ̀ á lọ bọ̀gún á lọ bọ̀fá ẹgbẹ́ sọ pásítọ̀ lòun ní ó ní tó lọ fi hàn ẹ̀wọ̀n kẹ̀kọ́ ó kú tọmọ kan ẹ̀tí yẹn ni ọmọ yẹn jẹ́ ń sunkún ni Ìgbò lòun ó ní tó bá di náà ó ní owó ẹ bá gbọ́ òun lọ ṣọ́ọ̀ṣì ẹ bá gbọ́ Tinubu àti pírẹsidẹ́ǹtì ó bá ti di irú ọmọ àlẹ́ ń pa. Because if Tinubu wins this election, I will not talk to God again. I'm saying it now. If Tinubu wins this election, ṣàgbọ́n wọn náà ó ní ọlọ́run etí ẹ mélòó etí ẹ mélòó títí bá win election yìí òun ní bọ́lọ̀ sọ̀rọ̀ mọ́ ọlọ́run ṣé ò ń gbọ́ mi ìtumọ̀ ẹni ṣé ò ń gbọ́ mi ẹ wo rádaràda ẹ wo ìfẹ́ tó ní sí kírísítẹ̀nì ẹgbẹ́ wọn ẹ ò fẹ́ mo ń sọ̀rọ̀ ẹgbẹ́ kò mo ń sọ̀rọ̀ ọmọ kiri lọ lẹ́ẹ̀kan Allahu Akbar ó ní ẹ má jà máa fi ẹ̀sìn ṣe kínní ìmọ̀ o òun náà pẹ́sìn náà fi ṣe ìdìbò eléyìí pé president síbẹ̀ sẹ́yà kí CFR ó ní káwọ́ ó ní gbogbo Christian south, southeast, southwest, northeast, north south, northwest, north central. Olùkọ́ pátá làwọn ti òbí lẹ́yìn ló wà wọlé. Ó ní wọ́n wà àwọn Mùsùlùmí yẹn o. Àwọn tún pín ìbò tiwọn sí mẹ́ta. Odidi làwádìí fẹ́yàn kan tí ò wọlé. Olóyìn làwádìí fẹ́yàn kan o. Mẹ́wàá àwọn Mùsùlùmí kan àtọ́ di o. Bí ìtìmọ̀ ọmọ mo máa ń ṣàyè ṣùfù. Tó ń kọ́ àmì ìfòbí gbà yẹn. Mùsùlùmí lòun ò Mùsùlùmí. Ẹgbọ́n borí ni. Ó ń borí campaign ni. Ó tún máa jó. Ṣàgbérú ẹ pọ̀ bẹ́ẹ̀. Tọ́ni bòbòbí. Tọ́ni yúùtù làwọn fẹ́. Máa ní àbòsí lè ń ṣe. Tó bá jẹ́ yúùtù tẹ̀ ń pa ẹlẹ́fẹ́. Níbo la fi ṣòwò rẹ sí? Kọ́lá Abíọ́lá ṣé kò jáde ni? Ṣé yúùtù kọ́ nìyẹn? Ó mọ̀ pé ní ìtẹ́fẹ́ ṣe nìyẹn. Ṣé bí ṣòwò rẹ? Ṣùgbọ́n wà bẹ́ẹ̀. Lọ́wọ́ kírísẹ̀ rẹ fẹ́. Ṣòwò rẹ ń kọ́. Kọ́lá Abíọ́lá ń kọ́. Lúwẹ̀ Mùsùlùmí lòun náà Ablatif. Wọ́n wọ́n sì dìbò. Tẹ̀lé àwọn yẹn. Ó ṣe jẹ́ òbí. Ní yúùtù yín over 60. Ṣòwò rẹ ò ti wọ 50. Ó dẹ̀ ṣe ọ̀bẹ ọ̀bẹ ṣe pé 50 ṣá. Ṣé yúùtù kọ́ nìyẹn? Lọ́dọ̀ ìlú ogun wọn. Ṣé máa wọn yẹn? Ṣé yúùtù lẹ́ ń pa olóòótọ́ irọ́ lẹ́ ń pa? Tó mọ́ lọ ní pé ọmọ èkì wá ní kíkà wò Tinubu ó pín nínú ìbò Muslim. Kwakwanso ó pín Àtíkù pín. Pé kọ́ọ̀tì àpá mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ fẹ́nìkan kírísítẹ̀ lè wọlé láéláé. Ó lè jẹ́ ẹ má jà fi ṣọ́ọ̀ṣì dìbò mọ́ o. Lè wọlé o. Torí ẹ̀ pé mo sọ ń gbà kan mo ní gbogbo àwọn tó sọ pé Tinubu mú kírísítẹ̀ nílẹ̀ Haúsá ìkà ni wọ́n. Ọ̀tá Tinubu ni wọ́n. Ẹni tó ti mọ̀ òṣèlú lẹ́wàá ti gbọ̀n lẹ́ẹ̀ tí gbọ̀ngbọ̀n wá gọ̀ bíi ti. Ẹ̀gbọ́n ní ó yẹ kó mú Yakubu Dogara ṣèbí kírísítẹ̀ ni àmú ní dídìrín ní kò lè mú tó bá mú kò ní wọlé. Nínú kírísítẹ̀ tó wà nọ́ọ̀tì náà lẹ́yìn Taraba, Kaduna, Jọ́ọ̀sì, Nasarawa, Tàtúwà mẹ́rin. Benue kan Tinubu ló wọlé Benue. Middle East àwọn èèyàn náà. Olótùkù sí náà. Ó tàn. Ṣé nítorí àwọn mẹ́rin péré? State mẹ́rin péré? Láṣẹ lọ mú Christian deputy. Wọ́n ní wọlé. Pọ̀ tó ní pé ó jẹ́ Muslim ticket. Làwọn ká ṣe yarí pé inú àwọn ò ní gbà. Gbígbà ẹ wá ń gọ́ nísìn.
ẹ jẹ́ gbà fọ́lọ́run kájọ ṣèlú ẹ gbà fọ́lọ́run kájọ kí kájọ ṣèlú wọ́n ṣe wá àwọn aríran yẹn ẹ jẹ́ fún wọn nọ́mbà díẹ̀ ṣé rí ayé gbàgbọ́ nu prophecy wọ́n lè ṣe ṣẹlẹ̀ o pé máa wà ní Bible náà nìyẹn o bá ń lọ sí 1 King àwọn ọba kìíní orí 22 láti ẹsẹ̀ 6 títí dé 10